ẹ ṣe àyẹ̀wò tí ó dájú lórí bí wọ́n ṣe yan aláàfin ọ̀wọ́adé sípò. ọ̀rọ̀ ló tún ti ṣe bẹ́ẹ̀ tó ti kómokómo ròde báyìí torí kinní ọ̀hún ti fọnná sójú kẹ̀kẹ́ látàrí bí ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ ọ̀yọ́ bí wọ́n ti sọ di mímọ̀ wípé ìwé kan ni àwọn ti rí gbà báyìí èyí tó jẹ́ ìwé ẹ̀sùn tí wọ́n sì ti pé kí ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún kí ó ki ọwọ́ òfin bọ́n tó ní ṣe pẹ̀lú bí wọ́n ti yan ọba abímbọ́lá akeem ọwọ́adé aláàfin ti ìlú ọ̀yọ́ sípò. wọ́n ní ìwé tí wọ́n kọ sí ilé ìgbìmọ̀ asòfin tìpínlẹ̀ ọ̀yọ́ òun náà ni wọ́n ti pé kí wọ́n lọ rèé ṣe àyẹ̀wò fínífíní tó ń ti eléyìí tí ó dájú kí wọ́n lè mọ̀ pé bóyá lóòótọ́ àti òdodo ni aláàfin ọ̀wọ́adé òun náà ni ẹni tó tọ́ láti jẹ ipò aláàfin ọ̀hún. nínú ìwé kan eléyìí tí ẹnìkan tí ó jẹ́ adarí àgbà èyí ní iléeṣẹ́ tó ń rí sí bí wọ́n ti ń fẹ̀sùn kanni àti ṣe ìgbéyẹ̀wò rẹ̀ tí ó gbé jáde ọ̀túnba dáre adélakùn tí ó sì buwọ́lù tí wọ́n gbé ìwé ọ̀hún wá sí iwájú ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀yọ́. òun náà ni ẹni tó jẹ́ abẹnugan fún ilé ìgbìmọ̀ asòfin náà èyí ọ̀nàrẹ́bù débọ̀ ògùndòyìn ló bẹ̀rẹ̀ sí ní kàṣe tí àwọn ọmọ ilé ó sì pé àwọn ti rí ìwé kan gbà eléyìí tí ó pé kí àwọn lọ rèé bẹ̀rẹ̀ ìwádìí lóní pápápá láti lè mọ̀ bóyá aláàfin ọ̀wọ́adé òun náà ni ó tọ́ sí láti jẹ oyè náà. wọ́n pe lẹ́yìn àwọn awuyewuye kan eléyìí tó ti kọ́kọ́ wáyé lórí ọ̀rọ̀ àwọn ọ̀yọ́mèsì tó sì jẹ́ pé àwọn ọ̀yọ́mèsì tí wọ́n fi ọba jẹ nílùú ọ̀yọ́ òun náà ni wọ́n ti kọ́ parí àwọn ìgbékalẹ̀ kan tó ń ti àwọn ètò tó sì jẹ́ pé ọmọọba lukman gbadegẹṣin òun náà ni ó yẹ kó wà ní ipò ọ̀hún gẹ́gẹ́ bí aláàfin. wọ́n pé ṣùgbọ́n látàrí bí wọ́n ti tọwọ́ òṣèlú àti àwọn ìbò àmọ̀kàrúrù bọ ọ̀rọ̀ náà ń ló jẹ́ kí wọ́n padà gbé ọba ọ̀wọ́adé sí ipò ọ̀hún. wọ́n pé ọmọọba gbadegẹṣin òun náà ló jẹ́ wípé òun gangan òun náà ni ọyọ ọ̀hún tó tọ́ sí lẹ́yìn tí wọ́n ti lọ tí wọ́n ti bọ̀ lórí tó ní ṣe pẹ̀lú àgbéyẹ̀wò àti àwọn ìlànà eléyìí tí àátọ̀. wọ́n pé báyìí òun náà ni wọ́n ti wá kọ ìwé sí ilé ìgbìmọ̀ asòfin náà láti bẹ̀rẹ̀ ìwádìí lóní yàjóyàjó láti lè mọ̀ gan lóní pàtó ẹni tí ó yẹ kí ó bọ́ sí ipò gẹ́gẹ́ bí aláàfin ti ìlú ọ̀yọ́ tí wọ́n sì tún sọ di mímọ̀ wípé pẹ̀lú bí nǹkan ti ṣe ń lọ ní àsìkò yìí wọn ò gbọ́dọ̀ kàn gbà kí ẹnìkan tí ó lo agbára olóṣèlú láti wà nípò gẹ́gẹ́ bí aláàfin. wọ́n pé ọ̀nà ilé tó yẹ kí wọ́n tọ̀ gan lónìsàn òun náà ni kí wọ́n padà sí báyìí kí wọ́n sì mọ̀ bí wọ́n ti yọ ẹni tí wọ́n gbé sípò gẹ́gẹ́ bí aláàfin eléyìí tó jẹ́ wípé ọ̀rọ̀ òṣèlú àti tó ní í ṣe pẹ̀lú ìwà eléyìí tí ò dára tí wọ́n fi yàn sípò ọ̀hún. fún àwọn ọ̀rọ̀ àti ìròyìn bí èyí sí ẹ kàn sí wa lójú òpó ẹ̀rọ ayélujára gbogbo pẹ̀lú Diamond TV Channel. ẹ ṣé púpọ̀.